ìròyìn wo lẹ ò tí ì kà irú ìròyìn wo lẹ ò tí ì gbọ́ mo ti dé bá ń sọ fún kàfé mo ti dé ó ti wà lẹ̀ ó pọ̀ jù ó gbóná ó pọ̀ wọ́n dúró àwọn wọ́n ṣe ra wọn léṣe ẹ máa bọ̀ ó ti dé sẹ́pẹ́ mo ní ọ̀gá àbẹ̀ Àjàlá. Hello, báwo ni? Àjàlá. Hey, I am not Àjàlá. I am Professor J, okay? Jẹ́ kó rí ẹ pé. Àkàmọ́ máa fa ọ̀rọ̀ yìí lọ ní mi ò ní gbà. Ṣé gbogbo àwọn tá a góòlù ìjà ló ń gò yìí tá a jọ dàgbà sí bí báyìí? Ṣé bẹ́ẹ̀ yẹn lọ di president rẹ̀ ní wíyà? Kọ́ wa padà dé bí báyìí. Orúkọ ẹ̀ la máa pè. Jọ́kí ló pè nígbà tó dé sẹ́ńbẹ́. A ti kó gbogbo wọn. Gbogbo àwọn ọmọ síbọ̀gẹ̀ ìnáná ti gbà ẹ máa bọ̀. Wọ́n náà ti. Anderson. Oh God. Mo ní kó má máa fi phone call kó máa fi disturb mi mọ́. Mo kúrò ní lẹ́lẹ́sì. O bá mi sọ anything. O sọ anything fún mi pé o ní ìdí kankan. Mo wá jáde. Mo lọ sí ọ́fíìsì. O ṣẹ̀ṣẹ̀ wá ń pè mí. Ṣé o mọ̀ pórí ẹ̀ ò pé? Ṣé bóyá kó gbókùtà lé yẹn? Màá pè é padà. Stupid boy. Màá pè é. Mo ti gbọ́. Ok, wá bá mi lọ́fíìsì. Mo wà lọ́fíìsì wa bọ̀. Máa bọ̀. Mo máa pè é. Kí ló dé báyìí ṣe mi ò fẹ́ o. Máa pè é. Kí ló ń ṣe obìnrin yìí náà? Ìwọ ni kí ni mi wọ́n máa. Máa pè é padà. Kí ló ń ṣe náà? Mi ò fẹ́ o. Ṣé mo jẹ́ lówó kan tìtẹ́lẹ̀ ni? Easy. Màá fún ẹ. Ẹ jẹ́ kí voice yín wálẹ̀ náà. Èmi ò fẹ́ o. Jẹ́ kí voice yín wálẹ̀. Tata ni kí voice ẹ̀ wá sílẹ̀. Kí ló ṣe mo jẹ́ lówó kan tìtẹ́lẹ̀ ni? Kí ló ṣe náà? Sábẹ́ ti ní ọ̀gá àfẹ́ńdọ̀. Wàá dẹ̀ máa disturb Kí mi. lẹ wí? Mélòó? Ṣé kìí dé? Kí leléyìí? Kí ló ṣẹlẹ̀? Bàbá ẹ̀ kú. Rárá o. Then olùsùnmọ̀ mẹ́. Rárá ṣe. Ṣé ilé ẹ jóná àbí báwo? Nǹkan kò tí kankan tó ṣe mí. Ẹgbẹ́ ìyariwo oyún. Ìyá ṣàlè ni, ẹ̀yin orí ni. Oh God. Queen Elizabeth. Ní kí ni? Kí ló ṣe? Out of 195 countries, kéèyàn travel lọ sí 110. Ṣé yẹn ò pọ̀ jù? Ṣé ìyá oníyà tó ti kú? Listen, ìyẹn ni wọ́n mọ̀. Out of 7 continents, 6 báyìí ni woman yẹn lọ. Ó dúkù, kí ló ṣe ìdẹ̀sí báyìí? Ẹ̀dẹ̀ ṣó ski lórí ìkọ́jú tẹ́ mọ́ kọ́kọ́. Kò tó. Ẹ jẹ́ kó sọ fún yín kí n fi kún. Woman yìí, ó travel over 1,032,000 miles. Yes! She was the only monarch tó ṣerú ẹ̀. Ṣé yẹn ò pọ̀ jù? Ṣé yẹn náà ò pọ̀ jù? Mo dẹ̀ ní proof, mo ní proof. Mo mọ̀. Mo kàn máa dé wà máa kí gbogbo ẹ̀ mọ́lẹ́ kìí wọ́n gbogbo. Aláàtí kan yín jù. Káyọ̀ sọ ní kàmí di ọjà jẹ́. Yóò dé mọ́lá jù. Kí ni wàhálà yín náà? Easy. Ẹ para yín. Easy. Ẹ para yín, mo lè já. O ti ra. Easy. Mo lè já. Pàdé mi gbàgbà lọ́wọ́. Easy. Mo lè já dànù. Easy. Well, fact ló sọ. Kí ló ṣe yín náà? Wait. You see, a young man, bó tiẹ̀ jẹ́ pé ńgbà tó kọ́kọ́ dé, ó ṣiṣẹ́ bí ẹni tó ní lenkataxi, ṣùgbọ́n kan tó ń pè ní lenkataxi, that is brain ẹ̀ kò wà wọlé cancer. Ṣó yẹ, ńgbà tó bá wa ń bí, ta ló tiẹ̀ kọ́kọ́ kí? Tó wá ń prove queen, ó jọ ọmọ ìyá ẹ̀ àbí bàbá ẹ̀. Guys, tí náà káyè ni mo kún mu ọ̀pọ̀. Ẹni tí mo sà ábí lóṣà o, ẹ ti convince mi sà o. Ṣé mi ni mi ò pọn ọpọlọ mi? Àbí ṣé mi ni mi wà wọ́ sí mystics àbí nǹkan bẹ́ẹ̀ mi ò. Ta ló kí? Àbí àwọn. Tó o máa lu àgbàlagbà ní tó o bàjẹ́. Dẹ́rẹ́ mi náà. Ẹgbẹ́ kọ́. Aláìní kan ṣe. Ẹgbẹ́ dúdú ewu ni wọ́n rí. Ta ló kí? Sà, prof sà. Ẹ bá ti wà ní stand yìí, èmi àti gbogbo wa ẹgbẹ́ ni wa o. Yes! Kí ló ṣe yín tẹ́yà ẹ bó ṣe agbẹ́ni tó? Ẹgbẹ́ ni wa o. Ẹ bá ti ta ẹni máa mọ́jọ́ orí. Kí ló ṣe yín náà? Mo sọ kankan, mo ní mo rí proof. Ẹ bèrè yẹ́wọ́ mi. Very dark. No. Èmi ló ń bá sọ̀rọ̀, jẹ́ kí n dá lóhùn. Torí mo ní ẹ̀rí sí kan tí mo sọ o. Kí lẹ̀ rí ẹ? Ẹ ṣe. Kí lẹ̀ rí ẹ? Sísà. Kẹ́sọ́nà Lane tó jẹ́ British High Commissioner to the Nigeria yìí. Olóòsọ nínú ó wà ń bí, ẹ má wọrí. Kí ló dé? Wo máa bẹ́ẹ̀ fa kankan bọ̀ lónìí o. Máa bẹ́ẹ̀ kankan sọ̀rọ̀ tó bá fẹ́ sọ lẹ́nu ọmọ bọ́lọ́ bẹ́ẹ̀ o. Kí ló dé? Ẹ fẹ́ sọ ọdún bẹ́ẹ̀ bá dà ní sí mi lórí mi. Listen, we are proving a point here. Point yẹn máa fẹ́ bọ̀ ẹ́. Àbíkọ́ ilé yóò mọ kọ́kọ́. Wo fi sílẹ̀. Màá sanwó pépà yẹn tó bá rí nínú ẹ̀ àwùpè. Bẹ́ẹ̀ tí ò bá rí nínú pépà yẹn, wàá jẹ burúkú ìyà. Mo sọ, ẹ jẹ́ kí n mi jáde níbí. Ẹ kà fúnra yín sáwọn lélẹ̀. Kẹ́sọ́nà Lane, British High Commissioner to Nigeria. Òun ló sọ, kò sí mbẹ́. Ó wà nù ẹ̀.
tí bá sọ̀rọ̀ sẹ́yìn èmi kí n tó dé bíbá yìí máa ti Google ẹ̀yin ò smart ẹ̀yin àwọn ọmọ sí and work smart mo ti máa Google láti dé ẹ bá pọ́ńbù ń bí a máa rẹ̀ sí yín lára ẹ̀wọ̀ yín ẹ kọ̀ lọ flop. Wow. ó wà ń bẹ̀. Yes. mo takùn yín bí ni. ó wà ń bẹ̀. ó wà ń mo bẹ̀. takùn yín bí báyìí ni. Okay. But anyway, you are very right. Yes. Jẹ́ kí n correct ẹ. Kò ń ṣe gbogbo countries tó wà ní Commonwealth pápátá ní Queen lọ o. Because I must let you know, ní Africa ń bí Cameroon, Rwanda, àtàwọn few other countries, Queen ò débẹ̀. Torí later ni wọ́n ṣẹ̀ṣẹ̀ join Commonwealth. Ṣó ti yẹ? So a gbọ́dọ̀ mọ̀ yẹn náà mọ̀. Wà fún kudos o, èèyàn obìnrin tó ṣe gudugudu méje àti yàyà tó pọ̀ ni. Bíbẹ̀ kó má di Nàìjíríà. Ó wá sí Nàìjíríà, ó wá sí Nàìjíríà, but that does not mean pé bóyá òun náà láǹfààní tó fẹ́ jẹ́ Nàìjíríà. Nàìjíríà náà ní nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀. Kìíní yẹn lọ ní hand in hand ni, ṣó ti yẹ, ó wà mentalical bombali, ṣó yẹ. mo gbọ́ yẹn lẹ́kọ̀ọ́. bọ́lọ́ ìyá yín gangan ní káàkiri sí àìníṣẹ́ ní àbẹ̀wò. ìrọ̀rọ̀ kì í ṣe kó rìn káàkiri. mo kàn ní dàrú. kí ló ṣe yín náà. ẹjọ́ mi tó lọ́mí ọ̀fọ̀jà ajé tèmi ṣeré. No. Sorry, àwọn nǹkan kan wà tí ò yé wa. Fún ìnọbabìnrin ìlú òyìnbó, òun ló ń administer everything tó ń ṣẹlẹ̀ nílẹ̀ adúláwọ̀ ń bí. Ní sùúrù ìwọ ni mò ń ṣàlàyé ọ̀rọ̀ fún. Ṣó ti yẹ? Sórí àǹfààní kan wà táwa ń gbà lọ́dọ̀ tiẹ̀. Òun náà ń rí àwọn nǹkan kan lọ́dọ̀ tiwa wẹ̀ tí mò ń bá sọ̀rọ̀. Òun náà ń rí àwọn nǹkan kan lọ́dọ̀ tiwa ń bí. Ṣó yẹ? Well, ẹ̀yin èèyàn mi, ẹ fòun lẹ̀. Àǹfààní tí kò ń fún wa kì í ṣe kékeré. Àwa náà ń jẹ àǹfààní lọ́dọ̀ ẹ̀ o. So gbogbo kíní yẹn wọnú ara wọn ni. Ṣògẹ́tẹ̀, so a lè sọ pé ó ń káàkiri. Báwo ni wọ́n ṣe máa ní pé 100 million youths wọ́n làwọn máa yọ 100 million youths kó nu poverty before 2030 àdéhùn lọ́wọ́ báyìí sí. Báwo ni wọ́n ṣe lè kọ́ máa survive before then? máa gbọ́ owó mọ̀ pé that is political gimmicks political. Metabolism. bẹ́ẹ̀ ni. ó mọ̀ yìí pé tí ìlú bàbá èèyàn tí ilé bàbá èèyàn bá pé èèyàn you go to another house. tí ilé bàbá yóò bá sọ̀yàn lọ sí ilé ibòmíì náà. No, kò rí bẹ́ẹ̀. Sórí kò rí bẹ́ẹ̀. So there are certain things tó yẹ ká mọ̀ tó yẹ kán ti empower wa kó wà embedded in us ká ní metaphoric analysis ẹ̀. Ṣó ti yé yín? Ṣùgbọ́n torí pé yín ò mọ̀ ló fi ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn. Ṣó ti yé? Ẹ má gbàgbé ìpè this youth tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀wọ̀n yìí wọ́n ti exist pẹ́. Àwọn tó ń lead wa presently wọ́n ti wà before 1960. 1960 tí Nàìjíríà gba independence àwọn people yìí ló wà ń bẹ̀. Ṣó yẹ títí dìsín àwọn náà ni wọ́n wà ń bẹ̀. ìyá kí ni màá sọ fún fàgbé ilé wa nílé ẹ̀ ń lóbi lọ́fẹ̀ẹ́ láti ní lọ màmá wá síbí mi ìdẹ̀dẹ̀ máa fún yín lówó màmá dẹ́ máa kó tó bá wù mí. o lè fẹ́ mi lówó. bẹ́ẹ̀ni. màmá mo tó bá wù ẹ́. bẹ́ẹ̀ni. jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀ la lọ. sẹ́ńpẹ́ o. jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀ la sẹ́ńpẹ́ tí wọ́n lọ fẹ́. sẹ́ńpẹ́. tó wú ní àbí tá a ké. sẹ́ńpẹ́. mo fẹ́ lọ́wọ́ ẹ ni sẹ́ńpẹ́ tí wọ́n lọ fẹ́ tó wú àbí tá a ké. Excuse me sir ẹ jọ̀ọ́ ẹ wà lára àwọn tó ń sọ wípé youth are the leaders of tomorrow ẹ jọ̀ọ́ ẹ má da orí wa rú this thing is confusing ẹ wá sọ di ọ̀rọ̀ arọ àtẹ̀yàn tó ń rìn tó yẹ pé téèyàn tó lè rìn yẹn tó bá lídìí arọ nígbà tó bá fẹ́ sáré ilé arọ yẹn máa jẹ́ kó yéèyàn tó lè rìn wípé torí pé ó ti mọ̀ párọ̀ ni mi ò lè sáré jù mí lọ torí ẹ̀ ló ṣe lídìí mi téèyàn tó bá tún wá lè rìn yẹn tó bá tún wá farabalẹ̀ fún arọ yẹn wípé ó yá lídìí mi arọ yẹn tún wá máa sọ wípé toró ti mọ̀ párọ̀ ni mí ó fẹ́ yẹ kí n máa lọ́wájú pé o lè máa rí bí mo ṣe ní kàtíkàtí ẹ wo ibi tí ọ̀rọ̀ bá ń lọ gangan ni kẹ́ jẹ́ ká mọ̀ bóyá youth are the leaders of tomorrow àbí àkéṣe leaders of tomorrow torí láti ìgbà tẹ́ ti ń sọ youth wo lẹ jẹ́ kó rúlu wa rí youth wo lẹ gbé débẹ̀ rí ẹ jẹ́ ká mọ̀ àbí. ṣòro jẹ́ ká jẹ́ kíkiní kan yí ẹ kò sẹ́ni tó máa lọ pè lábẹ́ ìyá ẹ̀ àbí abẹ́ bàbá ẹ̀ kò sẹ́ni tí wọ́n máa lọ kanlẹ̀kùn yàrá wọn pé kókó yá máa bọ̀ o àìbá wọn sí ń bẹ̀ láìbá wọn dá sí nǹkan tí Don McCarthy tó sọ nìyẹn ní Italy ó ní semper lacas ilé contact free Italian nìyẹn ṣó yẹ ó ní tó o bá sí ń bẹ̀ má béèrè ìtumọ̀ ẹ̀ gangan nìyẹn sórí ẹ̀yin youths gangan lẹ ní problem àwọn bàbá tí mo sọ yìí youths ni wọ́n gbà tó gba independence wọ́n wà ní ranges of 20, 25, 30, 35 ṣùgbọ́n àwọn náà ṣì ń fà títí dì sí torí pé èyí tó kù ẹ lọ sùn ni kí ló dẹ̀ fà á ní ọ̀pọ̀ ọgbà ẹ máa expect kí wọ́n wá kó nǹkan wá bá yín nílé ẹ ní jáde tẹ bá dẹ̀ máa jáde náà ní owó lẹ máa béèrè owó tẹ ẹ bá wá béèrè owó kọ́ kàdá fún yín. ẹ ìjọba bínú sá nǹkan tẹ́ ń tà láti sọ ni wípé
gbogbo àwa youth náà tá bá mọ̀ wípé a fẹ́ wà useful ní orílẹ̀-èdè yìí wípé káwa náà ká jẹ́ kán mọ̀ wípé ẹjọ́ kì í gbọ́rọ̀ tó bá nítumọ̀ ti yín àfi kẹ́ máa pariwo Bukola ni pé ká jẹ́ káwa youth náà káwa náà jáde kátúyáyà kán dá wa mọ̀ níbi tí a bá wà wípé àwa náà lè ṣe nǹkan báyìí láti ilẹ̀. Exactly ìwọ́n tó máa kò sẹ́ni tó máa pè èèyàn wọn ò ní pẹ́ anybody anywhere anywhere in the world wọn ò kí lọ pé èèyàn ló máa show interest ẹ̀ pé yes èmi náà mo fẹ́ ṣe báyìí fún ìlú mo fẹ́ ṣe báyìí fún ìlú lẹ́yìn yẹn ni àwọn èèyàn wá tẹ̀lé wọn rọ tẹ̀lé look at Ọbáfẹ́mi Awólọ́wọ̀. ẹjọ wọn ní obìnrin náà dájà Awólọ́wọ̀ àti Akíntọ́lá lẹ. orí ẹ ò pé èwo ni Akíntọ́lá àti Awólọ́wọ̀ obìnrin ṣé o gbọ́ yẹn ní inú ìtàn ló ti gbà àbí ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọpọlọ ẹ ò ṣiṣẹ́ dáadáa ṣó ti yẹ ṣùgbọ́n. prof sir ṣe ẹni bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń pa àwọn olórí wa tẹ́ ń pọ́n wọn lé yìí ó ń fọ́ mi lórí. nígbà tí àwọn olórí ta ní tagbọ́n lé tí wọ́n lọ rí àwọn ex-convict nílẹ̀ wọn àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n fi síbẹ̀. torí báyà wọ́n involve nínú drug àwọn míì bribery àwọn míì wọ́n ṣòwò ìlú kúmọ́kúmọ́ wọ́n kó wọn síbẹ̀ now ẹ̀dẹ̀ yẹn wọ́n kó ń bẹ̀ and tó wá fọ́nrán jù ni pé National Council of State náà wọ́n tún support wọn how gullible are we? how are we going as òyìnbó olóyìnbó ọ̀gá jí professor sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan gullible ọ̀gá professor ọ̀kọ́kọ́ sọ gullible mi kókó mi kó máa ma sọ pé kò lọ sùkúl ọ. kí n tún gullible yẹn. My friend yes no already jẹ́ ká wo population àwọn tó wà lẹ́wọ̀n jẹ́ ká wo ẹ̀wọ̀n tí wọ́n wà wọ́n ti overgrow population tó yẹ kán wà lẹ́wọ̀n yẹn about 300% of them ni wọ́n wà ń bẹ̀ yẹn tó bá yá ẹ̀wọ̀n yẹn náà máa fọ́ everything ó máa bàjẹ́ káwọn ẹlòmíì lè lọ síbẹ̀ tí wọ́n bá ṣẹ̀ a gbọ́dọ̀ fi space lẹ̀ fún wọn and if government thinks okay in its wisest decision pé ẹ jẹ́ ká yọ àwọn eléyìí àwọn ẹlẹ́wọ̀n tá a dẹ̀ ń sọ yẹn wọ́n pín oríṣiríṣi. kò sí gbohùngbohùn kò sí ó ti tán. political criminals wà economic criminals wà oríṣiríṣi àwọn criminals yẹn ló wà níbẹ̀ tí wọ́n ní nǹkan tó gbé wọn débẹ̀ tí wọ́n bá ní wọ́n yọ àwọn yẹn kúrò well ó ní nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì rí ọ̀pọ̀ nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ rí làwa ò rí tá a máa ń jiyàn ń ta. my prof sir scam ni gbogbo nǹkan tá à ń sọ yìí gbogbo nǹkan tá à ń ṣe wípé eléyìí scam ni gbogbo ẹ̀ because of what àwọn tó jẹ́ olórí wa ní Nàìjíríà gan àbí ní orílẹ̀-èdè yìí àwọn tó jẹ́ wípé olówó ni wọ́n rò wípé ìyà tó ń ṣẹlẹ̀ gbogbo insecurity and the likes tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí wọ́n believe pé kò kà wọ́n wípé àwa mẹ̀kúnnù àwa tá a rí jájẹ yìí wípé àwa la ní ìṣòro ẹ̀ tí kò dé jẹ́ kó lọ bẹ́ẹ̀ because àwọn tó ní owó lọ́wọ́ ó yẹ káwọn náà mọ bí wọ́n ṣe lè bá wa ṣe because àwa tá a ní nǹkan kan yìí ta ló dára mọ̀ lókè débi tí wọ́n máa recognize wa tá a bá tiẹ̀ sọ̀rọ̀ tó nítumọ̀ no àti wípé gbogbo èèyàn tó bá wò mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí wípé kò tẹ́ ọ̀ lọ́rùn èmi máa advice yín as Bebo Mr. Bebo ẹ lọ quote me everywhere ìwọ tó bá fẹ́ jalè tó neat jalè tó nítumọ̀ jalè tó ní kìmí gbé owó gidi má gbé owó dìdìrín owó tí wọ́n gan máa gbé tí wàá sweat wá látinú wípé ìwọ gan gbé nǹkan tó yẹ pé tó bá lọ sẹ́wọ̀n ẹni bá lọ ló ṣe kí ni òun ló bá dé wàá padà lọ wàá dé wàá rí nǹkan fẹ̀yìntì yóò kàn níwò pé o lọ sẹ́wọ̀n lásán láì rí pé o tún dé bá nǹkan. ọ̀nà kọ́ yẹn. ẹ gbé mi débẹ̀. no ọlọ́run ò ní jẹ́ kó dẹ́wọ̀n. Dèbò èmi ò gbàdúrà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ Ọlọ́run ní jẹ́ kémi lọ sí ibi tí màá ti lọ sẹ́wọ̀n ẹ gbé mi débẹ̀ kẹ́ ẹ explain fún mi olóúnjẹ bẹ́ẹ̀ ẹ kàn gbẹ̀yìnbó ni ẹ̀já rárá ẹ̀ sí gbòòrò you are not in town. very good màá ṣàlàyé fún ẹ sórí nǹkan tó yẹ ká ṣe ni pé kí gbogbo akásàkìtì máa pa one káwa náà bá wọn dá sí tí wọ́n bá ti ń ṣe two èèyàn fẹ́ contest election ṣoget ẹni yẹn ò ṣe councillor rí wọn ò mọ ládùúgbò láti lọ sí house of assembly kò lọ sí house of reps rí kò ṣe senate rí kò ṣe governor rí ó fẹ́ ṣe president ṣó mọ̀ pé ó ń tanra ẹ̀ jẹ ni a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ torí àwọn bàbá wa ti sọ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun olójú gúngùn ló ti mẹ́kún ẹ̀sùn have you forgotten that then aside that sórí insecurity wàhálà gbogbo wa ni o yes how do we do it àwọn tó ń fa insecurity yẹn wọn ò wá láti ìlú mi they are our people tó bá jíyàn gbé ṣé rẹ̀ pé ẹni tó jí wọn gbé yẹn ọmọ ìlú bòmíì ni ọmọ ìlú wa náà ló jí wọn gbé wọ́n dẹ̀ ní bàbá ìgbẹ́jọ́ tó ń ṣàtìlẹ́yìn tó ń gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ tí ó bá dẹ̀ wá jẹ́ pé àti ẹ̀rọ àṣẹ yẹn ṣé you understand mo fẹ́ kẹ́ listen ẹ fi eléyìí lẹ́ o ẹ fi eléyìí lẹ́ o. èmi gbádùn yín mo tẹ̀lé yín gidi. ṣó ti yẹ ìyẹn bẹ́ẹ̀ má kó pépà kúrò òun ni mo gbé ṣó ti yẹ ìyẹn bẹ́ẹ̀
then à ń sọ̀rọ̀ nípa young man kí ni problem ẹ ṣé ìdá ń sọ yóò kàn ẹ́ ni à ń sọ̀rọ̀ nípa food security food security yẹn kí ló fà á àwọn wèrè tó ń dá màálù wọnú oko tán fi ń jẹ oko lọ ní ó jẹ́ káwọn àgbẹ̀ padà sóko mọ́ náà tá làwọn àgbẹ̀ ṣe báwọn èèyàn wa ni àwọn tó ń dá màálù ṣe báwọn èèyàn wa ni àwa náà ò gbégbèsè kankan gbogbo wa lásùn láṣẹ gáì láṣẹ gẹ̀rẹ̀ àwọn bàbá tó wà lábúlé yẹn iṣẹ́ ni wọ́n ń ṣe tá bá fi ní àǹfààní láti lé àwọn bàbá yẹn kúrò tán pátá ebi apa nascad sí wa lára nascad is an Italian language apa nascad sí wa lára omi ìpò máa pa wá gidi gan that is why we are facing all these problems. ó ní àwọn sports. ṣé you understand? Yes. That is that. Then another one ni pé tí a bá ń wò ó ti gbọ́ jáde. ẹ máa sọ̀rọ̀ yín lọ bẹ́ẹ̀ yẹn ló rẹ̀ kí n ìjọba wọ́n yarí. a kì í gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn bá ń sọ ìjọba wa ò ń gbọ́ and there is problem tíjọba ò bá ti gbọ́ there is problem ẹ má gbàgbé pé mo sọ pé lára wa ló lọ dìjọba wọn ò gbéjọba wa látọ̀run níwọ̀n ọba ìgbà tẹ́ ẹ̀ bá wá gbọ́ for instance a father in the house kò gbọ́ nǹkan tí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ń sọ relax kò gbọ́ nǹkan tí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ń sọ ṣé o mọ̀ pé táwọn ọmọ ẹ̀ bá dìdàkudà wàhálà bàbá ẹ̀ ló máa dì then tí kú bá máa pa bàbá yẹn ńgbà tí ò gbọ́ nǹkan tí bàbá àtìyá ẹ̀ sọ wàhálà àti ẹ̀kọ́ àkànpá tú ẹ̀ ni ìṣòro ta ní ìyẹn nìyẹn then ká wá tún wà wò dáadáa pé ó dáa báwo la ṣe fẹ́ rule àwọn èèyàn yìí ọgbọ́n la fẹ́ dá ìjọba gbọ́tọ̀ àwọn èèyàn gbọ́tọ̀ if care is not taken melanki máa wọlé ọmọ Ìgbò nìyẹn ọmọ Ìgbò kọ́ ni melanki nǹkan tó ń jẹ́ melanki ní Spanish ni pé wàhálà ìdàrúdàpọ̀ máa wọlé tí melanki bá dẹ̀ ti wọlé wàhálà dé nìyẹn so yẹ total disturbance ọlọ́run ò ní jẹ́ ká dé level yẹn and I appeal to our people kí àwọn tó ń darí wa kí wọ́n rò dáadáa it is not for life for some time ni o àwa tí wọ́n ń darí ẹ̀ náà ká rò dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwa tí wọ́n ń darí náà máa ń pẹ̀lú ẹni tó lọ ń dá wàhálà lẹ̀ sí wọn lọ́rùn let us be factual a máa ń lọ dá wàhálà lẹ̀ sí wọn lọ́rùn torí wọ́n lábúrò wọn lẹ́gbọ̀n wọ́n níyà wọ́n ní bàbá torí ohun tá a fẹ́ jẹ àwa ayẹ́yìn ara wọn kọ́ wọ́n kíní kan sọ̀rọ̀ yín lánàá kíní kan ṣe kíní kan àwọn àwa wùwà the total number of everybody tó ń govern nílùú ìwọ̀n ọ̀wọ́ 10 million population lu yìí over 200 million ẹyọ 10 kúrò ní 200 ṣé wọ́n lè handle 190 ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ then how do they govern us tí nǹkan bá dàrú tán pátápátá and if care is not taken ibi tá à ń bọ́rọ̀ ìlú ìlọ nìyẹn ọlọ́run ò ní jẹ́ ká débẹ̀ tí gbogbo ẹ̀ bá ó wá kù sí wọ ó kù sóhun ó kù sẹ́mi ó kù sí ọ̀gbẹ́ni náà láti ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ láti achieve nǹkan tó tọ́. ẹ̀dùn tí dáì máa jẹ́ mi lówó pépà ṣé wọ́n san pension. wọ́n máa sanwó pépà kí ni problem ẹ pension tó ń parí ṣé o gbọ́ ohun tí mo sọ yóò kàn ẹ́. ní ìyẹn ni màá jẹ. ọ̀rọ̀ bá mú kiri jà rẹ̀. ọ̀rọ̀ orílẹ̀-èdè yóò kàn yín sọ̀rọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gbogbo wa ló kàn gbogbo ọjọ́ máa tún ṣe. ṣo máa bá kọ́sọ́mà ẹ̀jà. ṣo máa bá kọ́sọ́mà ẹ̀jà. ṣo máa bá sọ̀rọ̀ ló ibà kẹ́yìn kò yẹ kẹ́ ló máa bá.